أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ọkùnrin obìnrin ẹ̀yin ọmọ ìyá mi nínú Ọlọ́run tẹ́ ń wò mí gbọ́ mi ní dédé àkókò yìí wípé a kú ọlá Jímọ̀ o. Ọlọ́run jẹ́ mi owó sọ̀pọ̀ Jímọ̀ nínú Islam àti Iman. Ẹ jẹ́ á tún máa tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ tá a máa dára wa ní ẹ̀kọ́ kan lórí taníjọ́lọ́hun bó la ṣe mọ̀ ọ́n, torí tá a bá mọ̀ láàfírí ìsìn, tá a bá sì lọ́ọ́ bá aláìmọ̀ akábàámọ̀ aburú, ọlọ́mọdé akábàámọ̀ aburú. Àfi ká mọ̀ ká tó lè sìn, àfi ká wá sìn ká tó lè bá yọ́nú rẹ̀ pàdé. Ọ̀nà tá a fi mọ̀ á máa mọ̀ láti bí àwọn orúkọ rẹ̀, láti bí àwọn ìròyìn rẹ̀, torí bẹ́ẹ̀ náà ni mímọ̀ ti bẹ̀rẹ̀. A bá introduce ara wa ṣe mọ̀ kí bí orúkọ náà láti bẹ̀rẹ̀. Ìyẹn fa tá a fi mọ̀ mú kọ́ Ọlọ́run ọba wa fúnra wa lẹ́kọ̀ọ́ kan láti mọ̀ fi dára wa lẹ́kọ̀ọ́ ta ní jọ́lọ́hun. Àìmọye èèyàn ni ó kúrò láyé tí ò ní mọ̀ ta ní jọ́lọ́hun. Ẹlòmíì ò sì rò pé òun mọ̀ ọ̀tọ̀ ni tí ó kà á sí. Tó bá déwájú Ọlọ́run ni ó tó mọ̀ pé ọ̀tọ̀ ni tóun fọlọ́run pè nígbà tí òun ń bẹ láyé. Ma dhannukum bi rabbil alamin dhalikum dhannukum alladhi dhannantum bi rabbikum ardaakum fa asbahtum min al-khasirin. Ọlọ́run má fi wá sínú wọn. Ó kọ rẹ̀ tá à ń gbé yẹ̀wò lé ní òun ni al-mutakabbir. Al-mutakabbir, al-mutakabbir. Ìkan gbòógì ni nínú àwọn orúkọ tí Olúwa sọ rẹ̀ tó pè rẹ̀ bẹ́ẹ̀ nínú al-Qur'an. Ó ní huwa Allahu alladhi la ilaha illa huwa al-malikul quddus salamul mu'minul muhaiminul azizul jabbarul mutakabbiru subhanallahi amma yushrikun. Ọlọ́run ló pè rẹ̀ bẹ́ẹ̀ ní al-mutakabbir. Ìtumọ̀ rẹ̀ ni ọba tó tóbi tó sì tọ́ fún un láti júwe bóun ti tóbi tó, tọ́ fún un láti fi ọwọ́ títóbi rẹ̀ lùyà wípé èmi mo tóbi tó báyìí, èmi mo tóbi tó báyìí, nínú rírọrọ ni, nínú gbọngbọ́n ni. Kò tọ́ fún ẹ̀dá tọ́lọ́run bá dá gbogbo tó yàtọ̀ sọ́lọ́run pátápátá láti wá rò pé mo tóbi tó báyìí kó wá sọ ọ́ lọ́rọ̀ àbí kó ṣe é níṣe àbí kó jẹ́wọ́ ẹ̀ nínú wà, kò tọ́ fẹ́ nìkan. Torí gbogbo títóbi tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run ọba, alábọ́dé títóbi ni. Wọ́n yá ọ ní ipò yẹn ni, ìwọ kọ́ ló ní, Ọlọ́run ló ní gbogbo àgbéga, Ọlọ́run ló ní gbogbo títóbi. Ni ó fi jẹ́ sí pé scam ni ó jẹ́, fake ni ó jẹ́, kọ́mi ènìyàn máa fọwọ́ títóbi lùyà, torí ìwọ kọ́ ló ní títóbi, Ọlọ́run ló ní. Irọ́ lọ́mọ ènìyàn pa tó bá sọ pé mo tó báyìí ló fi ṣe ìwọ fọ́mọ ènìyàn. Ó wá tọ́ fọ́lọ́run kó sọ pé báyìí ni mo tó, nítorí òótọ́ ní ń sọ. Torí ibi tó lóhun tóhun náà ó tó bẹ́ẹ̀ lójú ọmọ sọ. Kódà bó bá tún ròyìn ara ẹ̀ èyí tí ò ṣe déédéé làákàyè wa lọ́pọlọ wa lè gbé bẹ́ẹ̀, kò tún ní gbé déédéé ní tí ń sọ fún wa àwọn gangan. Déédéé bọ́lọ́run ti tóbi tó bó ti kà á yà tó a lè mọ́. Yọ́ máa bá a sọ déédéé yìí tó bá tún ṣe déédéé làákàyè wa. So kèé kọ́lọ́run ó sọ pé mo ti tó ní, kèé ṣàbùkù fọlọ́run. Kọ́mi ni ó sọ bẹ́ẹ̀, kí màláíkà ó sọ bẹ́ẹ̀, kí gbogbo ẹ̀dọ́ sọ bẹ́ẹ̀, àbí gbogbo ntọ́lọ́run bá ṣàṣẹ̀dá àtẹranko gan pẹ̀lú kan aláyà pé mo tó báyìí sọ́lọ́run ọba àbí sẹ́dẹ̀ ẹgbẹ́ wọn kàbùkù. Torí ń tẹ́rù pa wọn tóun fil haqiqa nínú reality gẹ́gẹ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. Ṣé ìmọ̀ lọ́lọ́ ọmọ ènìyàn fẹ́ pè mara ni àbẹ́dá mi náà yàtọ̀ sí ọmọ ènìyàn tó fẹ́ fọwọ́ rẹ̀ lùyà? Mélòó lọ mọ̀ nínú ẹ̀? Ọlọ́run ní ó ti yẹpẹrẹ gbogbo wa, ó ní wa ma utitum minal ilmi illa qalila. Mélòó mo fún inú mímọ̀ tó tayọ díẹ̀ òun náà lẹ́ ń pín mara yín lọ́wọ́ tẹ́ ìtumọ̀ tán tẹ́ yìí kà tán lè wé ní kà tán lè kíw nínú díẹ̀ tí mo fún yín náà. So ṣé ni yóò máa fi ṣe fáàrí? Aláìmọ̀kan ó ní innahu kana zaluman jahula, ó láláìmọ̀kan lọ́mọ ènìyàn. Àìmọ̀kan nínú ẹ̀jẹ̀ wa lọ́wọ́, àbí wọ́n mọ ní tí ó ṣẹlẹ̀ lọ́la? Àìmọ̀kan kọ́ òun tó lè mọ ní tí ó ṣẹlẹ̀ lọ́tùnla, ní tí ó ṣẹlẹ̀ ń jẹ ẹ̀rin kó tó délé ayé ṣe ọmọ gbogbo ẹ̀ lọ́lọ́mọ. In tó ṣẹlẹ̀ ọmọ, in tí ò tí ì ṣẹlẹ̀ ọmọ, in tí kò ní ṣẹlẹ̀ kápó ṣẹlẹ̀ ní bó ní ọba ṣe ṣẹlẹ̀ ọmọ. Kò ní ṣẹlẹ̀ o, àmọ́ ká tí àwápó ṣẹlẹ̀ bó ní ọba rí gẹ́gẹ́ ọmọ. Ibi tí ìmọ̀ rẹ̀ lágbára dé. So ó tọ́ fún un láti fi mọ̀ ròyìn ara ẹ̀, kò ní tọ́ fọ́mọ ènìyàn láti pé onímọ̀ ni mí. Nígbà tó jẹ́ sí pé ìmọ̀ yẹn náà alábọ́dé ni, kò ní tọ́ fún un láti fi ṣègbéraga. Ìgbé araga ni ó máa jẹ́ fọ́mọ ènìyàn.
àmọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ìròyìn ara ẹ̀ lásán ní ó máa jẹ́ torí reality bó ti jẹ́ náà ní sọ fún wa. Ìtumọ̀ al-mutakabbiru nù. Kò tọ́ fọ́mọ ènìyàn láti bá Ọlọ́run dù. Ọlọ́run fi ọ̀rọ̀ rán Nabi sallallahu alayhi wa sallam pé kó jíṣẹ́ fún wa pé al-kibriya uridai. Ìgbéraga tẹ́ ń wò yẹn mo tó ń ké mi mo tó báyìí èmi mo tó báyìí kí yẹn máa júwe ń pò òun tóbi kọ́ máa ṣe é níṣe kọ́ máa wù níwà. Ridai aṣọ àwọ̀lé mi Ọlọ́run ọba ni. Ọlọ́run kì í wọṣọ. Ó wá fi ròyìn ara ẹ̀ ó ti sọ bó ti súnmọ́ òun pẹ́kípẹ́kí tó fi ṣàpèjúwe fún wa. Ó lè mi Ọlọ́run mo ní o wal azamatu izari. Ṣẹ́sì wá rí kí n júwe bí mo ti gbọ̀ngbọ́n tó kí n máa sọlá ká máa sọlá àwọ̀tẹ́lẹ̀ mi Ọlọ́run ọba ni. Faman naza'ani ahadan minhuma. Ẹni tó bá mi dù kankan nínú méjèèjì aṣọ yìí bóyá wọ̀tẹ́lẹ̀ ni o àbáwọ̀lé ni o ìgbéraga ló ń dù mọ́ Ọlọ́run lọ́wọ́ ni o n pé motomoto wọ́n náà fẹ́ máa ṣe motomoto. Aṣọ yìí aṣọ mi ni ìwà yìí wà mí ni èmi ni mo níṣe sí yìí. Ẹnikẹ́ni nínú ẹ̀dá tóun náà bá fẹ́ gbéṣe sí ìwọ alqaituhu fi jahannama wala ubali. Màá jù sínú náà mi tó gbóná jù iná tí ò sírú ẹ̀ láyé wala ubali mi ò ní bìkítà kí ní ọ̀tẹ̀ yẹn ṣẹlẹ̀ torí nǹkan kan ò ní ṣẹlẹ̀. Tó bá mọ núrò ọmọ ìpínkù yẹ kó ní gbéraga. Tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run ọba tòótọ́ ọmọ ìpínkù yẹ kó ọmọ bá dùn nǹkan. Lẹ́ẹ̀fì máa rí àwọn ìjìyà tó le àtàwọn ìlérí tó lágbára ní máa wá fún ìgbéraga nínú Qur'an àti hadith Ànábì sallallahu alaihi wasallam. Yóò máa jíyàn owó pé ṣé ẹ̀ṣẹ̀ yẹn wá lágbára tó báwọn náà ni. Tó bí ní pé ìgbàgbọ́ nínú Ọlọ́run ìmánì àti ìgbéraga méjèèjì ò lè pàdé nínú ọkàn kan náà. Òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam sọ pé la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibrin. Kò lè ra àlìjánnà wọ̀ ẹni tó bá ní déédé àgbàdo déédé tí ò ju àgbàdo wóró kan lọ nínú ọkàn rẹ̀ tó jẹ́ gbéraga tó bá wà nínú ọkàn rẹ̀ ò lè ra àlìjánnà wọ̀. Àwọn pé kí ló le tó báyìí déédé àgbàdo lásán ìgbéraga tó bá wà nínú ọkàn yàn kó la ṣe fẹ́ mérí bọ́ ńbẹ̀. Torí ọkàn tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run kò lè ní gbéraga láíláí. Tó bá gbàgbọ́ wípé ẹrú ni ọ́ níwájú ọba tó ṣẹ̀dá rẹ̀ ọ̀já mọ̀ kankan bó ló ṣe fẹ́ ní ìgbéraga. Ìyẹn ní Ṣẹ̀tánì ọ̀gbà rẹ̀ kò rí rẹ̀ gbà lẹ́rú. Lójú ọmọ sọ pé ana khairun minhu èmi lóore ju Ádámù lọ. Níjọ́ tọ́lọ́run ṣẹ̀dá Nábì Ádámù tí Ṣẹ̀tánì wá ń ṣe yànga. Ọlọ́run ní ukhruj minha ma yakunu laka an tatakabbara fiha. Kò tọ́ kí yẹn máa ṣe ìgbéraga ń sánmọ̀ bọ́ọ̀lẹ̀. Wọ́n lè jáde ńbẹ̀ nítorí ṣe ìgbéraga kí ló jẹ́ jẹ́ gbéraga fún. Wọ́n pọ́n lé láwùjọ màláíkà wọ́n yẹ́ sí láwùjọ wọn ló bá gbàgbéra lòun náà bá ṣe bí abiyì ńláńlá kan pé òun lòun ní ìyẹn fil haqiqa reality òun lòun ní Ọlọ́run ló ní òun ló làpọ́nlé gbogbo ẹni a bá ń pọ́nlé láyé tá a bá daṣọ ìbò Ọlọ́run yá ọ ni ó lè bó Ọlọ́run rẹ lẹ́ni time. Gbogbo ẹni tá a bá gbé sórí ipò àga ń pé òun lọ́ba òun ni aṣáájú òun ni mọ́mù òun ni kíníkan làdáni òun ni mùdírù òun la aṣáájú ẹ̀sìn aṣáájú ayé òun ni pírẹsidẹ́ǹtì gbogbo kò tán bá gbé fún ọ láyé olórí ìjọ òun lẹ̀gbọ́n òun ló lọ́jọ́ orí àti gbogbo tá a máa fi ṣe fáàrí ẹ̀wọ̀n yá ọ ni o. Ọlọ́run lè gbà á lógìgì ó lè gbowó rẹ̀ ó lè gbọ́lá rẹ̀ ó lè gba iyì rẹ̀ ó lè gba àpọ́nlé rẹ̀ ó lè gba àṣẹ tí ń bẹ lẹ́nu rẹ̀ o. Kò sí ní tí ó lè gbà lọ́wọ́ qul Allahumma malikal mulki òun lòun lọ́lá tutil mulka man tasha ẹni tó bá wọn lòun fún wa tanzi'ul mulka mimman tasha ẹni tó bá wọn jàgbà lọ́wọ́ ẹ̀ lógìgì tó wọn ní notify ẹ̀ pé ọ̀túnla nígbà o. Atu'izzu man tasha mo lè dáṣọ ìbò yàn níjọ́ tó rò pọ̀ gba yìí lọ́ba jalu yìí lógìgì. Wa tudhillu man tasha nítorí wá ṣe tó rò pọ̀ fi gba yìí àbùkù lọ́ba bọ̀ mbẹ́ nígbà mi ọmọ kékeré Ọlọ́run lè dẹ́ sí ọkọ máa rí ọfín. Biyadikal khairu innaka ala kulli shay'in qadir. Níjọ́ tí yẹn bá ti gbọ́n bùdíyà yìí pé ẹrú lásán mo jẹ́ wájú rẹ̀ kò ní gbéraga. Ṣẹ̀tánì ọ̀gbà rẹ̀ lẹ́rú ni la fi sọ pé tí ìmánì bá ti wà lọ́kàn kò ní sí gbéraga ńbẹ̀. Àìgbà rẹ̀ ni lẹ́rú ló lè fa kíyàn níwà gbéraga. Ó ti gbàgbé ń pẹ́rú lásán lòun tọ́ba tó ní òun tọ́tọ̀ ọ̀gá òun lè fi òun ṣe tó bá wọn nínú ara. Tọ́mọ ènìyàn bá gbà rẹ̀ láláìmọ̀kan kò ní gbéraga. Aláìmọ̀kan ni Kọ́rúnà gbà rẹ̀ níjọ́ tí ń sọ pé qala innama utituhu ala ilmin indi. Ìmọ̀ ni mo mọ̀ débẹ̀ ẹ̀yẹ sọ pé Ọlọ́run ló dá mi lọ́lá báwo mo kàwé débẹ̀ ni mo ṣe wàhálà débẹ̀ lẹ́yìn náà bá kàwé
ẹ mọ wàhálà tí yẹn máa ṣe kó tó kó o jọ níjọ́ tí ń ṣe yànga níjọ́ tóun náà ń ṣe fáàrí ìmọ̀ ló fi ṣe fáàrí níjọ́ náà kọ̀ mọ́ ipá láìmọ̀ kan lọ́mọ ènìyàn gbogbo bímọ òun ṣe tó náà bí sáyẹ́ǹsì wa ṣe lé lóhun dìvẹ́lọ́pù tó inú àìmọ̀ kan là ń gbé inú àìmọ̀ kan lẹ́yìn àìmọ̀ kan ọ̀dà sọ tí ń ṣẹlẹ̀ nínú ayé fún mi kó o tó dáyé júwe ilé ayé fún mi kó o tó délé ayé o lè sọ ọmọ tí ń ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ lọ́la ọmọ tí ń ṣẹlẹ̀ o rí kó tó láìmọ̀ kan olúwa mọ̀ ń tó ṣẹlẹ̀ kí wo tó mọ̀ bẹ kẹ́nìbọ̀dì ó tó mọ̀ bẹ ọwọ́ àmọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ọwọ́ àmọ́ tí ò ní ṣẹlẹ̀ ọwọ́ àmọ́ tí ò ní ṣẹlẹ̀ kápó tiẹ̀ ṣẹlẹ̀ bó ní ọ̀bá rí ó túmọ̀ yín náà ìmọ̀ tí ẹ̀dá kan lè lérú ẹ̀ bá so tó bá ròyìn ara ẹ̀ ń kó ní mímọ̀ ní mi ọ̀tọ̀ sí ọgbẹnu ẹ̀ ọgbẹnu tiẹ̀ láti fọwọ́ lùyà pé ó ní mímọ̀ ní mi ní ti gbéraga ọba tọrọ ọ̀rọ̀ níjọ́ tọ́mọ ènìyàn bá gbé ọyé débẹ̀ wípé aláìmọ̀kan lòun ẹrú lòun tó sì wàá tún mọ̀ wípé ọ̀lẹ lòun níwájú ọba tó ṣẹ̀dá rẹ̀ bó ni ó ṣe ní gbéraga ẹni tá parí ọ̀ká nǹkan kan lòun kò ní mọ̀ ṣe gbéraga sáwọn èèyàn kan máa sọ pé I will do and undo I can do and undo màá fi ẹsẹ̀ tó bá wùn mí kò sẹ́ni tí ó bí mi níwọ̀ tọ́lọ́run ṣe ọ́ mẹ́tò ò tí mọ̀ oúnjẹ alẹ́ ṣó tiẹ̀ dalẹ́ yìí alẹ́ ilẹ̀ tó mọ́ bá wà yìí ṣó dalẹ́ ṣó sùn lé ayé lẹ́nìí ọ̀ọ́mà òun lérí sí yẹn wọ́n lérí sí yẹn kí ló fẹ́ ṣe ọ̀dà ṣó lè ṣe ń tọ́lọ́run ọba ṣe ọ̀dà ń tọ́lọ́run bá ṣe ṣó lè pé kọ́kọ́ mọ̀ ṣe níwọ̀ tẹ́ ń ṣe wọ́n náà mẹ́tò bó ṣe dìwò yín lé ayé ò lè sọ kí ló ṣẹlẹ̀ sáwọn ọ̀rẹ́ rẹ̀ táwọn ti fayé lẹ̀ kí ló pa wọ́n ṣé ń tọ́pa wọn ò lè pàwọ́ náà gbogbo kíní ìlò ní dáhùn sí ọ̀lẹ ju gbogbo nǹkan lọ ṣé Fìràwọn náà mọ̀ ipò òun lẹ̀ lójú ní gbéraga ibi tóun náà ti gbéraga Fìràwọn náà ti wọlé nù ó ní bó ló ṣe dáṣà ó ní alaysa li mulku Misr wa hadhihi al-anharu tajri min tahti ó ní ṣe bẹ́ẹ̀ mi mo ní kápá dodo lẹ̀ yìí gbogbo yìí ṣe bí àṣẹ mi ní fi ń rìn ní lodò fi ń rìn èmi ní ń pàṣẹ odò èmi ní ń pàṣẹ ìlú ọjọ́ ojú ọ̀rọ̀ lárí ọwọ́ àṣìgbéraga ẹ wo bọ́lọ̀ ṣe gba ìgbé bó ṣe gbàṣẹ lọ́wọ́ Fìràwọn ẹ wo gbà tọ́lọ́wọ́n ọ̀pá rẹ bó ṣe yẹ̀yẹ́ rẹ̀ ọ tẹ̀rí ẹ̀ sínú odò ni inú odò ló kú sí ọlọ́run ṣàṣàánú wa yọ gbéraga lọ́rọ̀ wa ọlọ́run má fi sínú wa má fi sínú àdìọ́kàn wa má fi sínú ọ̀rọ̀ wa gbogbo ẹni tí àdánwò rẹ̀ bá kan ọlọ́run yọ lọ́rọ̀ rẹ̀ torí yìí ò ní ní gbéraga kọ́bọ́lọ̀ dáadáa Olúwa sọ nínú Al-Qur'an pé kadhalika yatba'u Allahu ala kulli qalbi mutakabbirin jabbar gbogbo ọkàn onígbéraga pátápátá bọ́lọ̀ ṣe máa jí ó lẹ́nu ọlọ́run máa jí kọ́kàn yìí ó lè kókó ni ìmọ̀nà ní ríbi débẹ̀ bọ́n bá ń pín ìmọ̀nà pín oríire onígbéraga ò ní nípìn bẹ́ẹ̀ yóò ní àáfàá aládájá lèmi máa wá gbọ́ wá sí rẹ̀ ẹ dákun ẹ ṣerú àwọn eléyìí lá máa jókòó tì bọ́n bá sòótọ́ ọ̀rọ̀ yóò ti torí ọjọ́ orí kò ní gbọ́ kì í ṣe ọmọ inú mi ni ó máa sọ tó kàn fún mi yóò ti torí owó tó ní kì í ṣe àwọn tálíkà ni ó máa sọ lámàá bá jòkó àní ó máa bá sọ tó kàn nú ọ̀rọ̀ wa yóò ti torí àìlówó lọ́wọ́ òun lówó lọ́wọ́ ń tòun yọjọ́ rẹ̀ lójú owó tí èso owó rẹ̀ bó ṣe dọ́wọ́ rẹ̀ ọmọ ọlọ́run lè gba anytime so ìyẹn ní nígbàgbọ́ nú ọlọ́run ìgbàgbọ́ tó yè kooro kọ́mọ ọlọ́run dáadáa kó sì ní ìgbéraga kò possible tó bá fi rí ìgbéraga ní ajá sí pé kọ̀mọ́ ọlọ́run ọtọ́ sí jahannama ọlọ́run mọ́jà àtọ́ sí ọlọ́run tún sọ ń bomi pé sa'asrifu an ayati alladhina yatakabbaruna fil ardi bighayri al-haqq ó ní mi níjẹ́ wọn dá èmi ọlọ́run ọba mọ̀ gbogbo àmì ọlọ́run ọba pátápátá kò ní nítumọ̀ sí wọn àwọn wo alladhina yatakabbaruna fil ardi bighayri al-haqq gbogbo àwọn tó ń ṣe ìgbéraga lérílẹ̀ láìkọ̀tọ́ wa in yaraw kulla ayatin la yu'minu biha gbogbo wa sì tẹ́ bá ṣe fún wọn láyé kò ní wúlò fún wọn gbogbo ẹni bá ti yẹn ìgbéraga láàyò tó bá ti mú un níwà ọlọ́run ní ìníjẹ́ kó tọ́ sí mọ̀nà kò sí ẹgbẹ̀rún wà sí tẹ́ ṣe fún kò ní rí bí wọnú ọkàn rẹ̀ máa dípa lọ́kàn kó lè rí ìyàjẹ́ ọlọ́mọdé á ní gbéraga o èyí tó bá ti wà nú ọ̀rọ̀ wọ ọlọ́run yọ ọ́ kúrò à ń fi yẹn náà bẹ ọlọ́run ọba kó jẹ́ àṣẹ ọ̀pọ̀ jímọ̀ láyé kó má fi èyí ṣe òpin jímọ̀ táàkì ẹ jẹ́ àṣà salatu fa nabi sallallahu alayhi wa sallam kọ́pọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.